Wọ́n yìnbọn pa olùdíje fúnpò ààrẹ níbi ìpolongo ìbò. Fernando Villavicencio tí í ṣe ọ̀kan lára àwọn olùdíje fúnpò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Movimento Construye lórílẹ̀‐èdè Ecuador nítòsí Amẹ́ríkà ti jáde láyé lẹ́yìn tí wọ́n yìnbọn fún un lásìkò ìpolongo ìbò tí wọ́n ṣe nílùú Quito. Lọ́jọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 9 oṣù kẹjọ ọdún yìí ni ọkùnrin ẹni ọdún 69 náà gbẹ̀mí mì lásìkò tí wọ́n múra láti fi agbègbè tí wọ́n ti ṣe ìpolongo ìbò náà sílẹ̀. Gẹ́gẹ́ bí Carlos Figuera tí í ṣe olùdámọ̀ràn olóògbé lórí ètò ìpolongo ṣe sọ fáwọn oníròyìn nílùú ọ̀hún, ó ní ẹ̀ẹ̀mẹ́ta ni wọ́n yìnbọn fún un lórí. Ó ṣàlàyé síwájú sí i pé lójú ẹsẹ̀ náà lòun ti yẹ̀ wò bóyá ó ṣì ń mí ní kété tí ìṣẹ̀lẹ̀ náà wáyé, ṣùgbọ́n tó jẹ́ pé ilé ìwòsàn kan tó wà nítòsí ibẹ̀ ló padà fìdí ẹ̀ múlẹ̀ fáwọn pé ó ti dágbére fáyé. Agbẹjọ́rò ọkùnrin olóṣèlú tí wọ́n yìnbọn pa ọ̀hún náà fìdí ẹ̀ múlẹ̀ pé ọwọ́ tẹ afurasí kan níbi tí wọ́n ti yìnbọn ọ̀hún. Ó ní lóòótọ́ kò sí ìbọn tàbí ohun ìjà olóró kankan lọ́wọ́ ẹ̀, ṣùgbọ́n tọkùnrin náà padà kú nítorí onírúurú ọta ìbọn tó ti bà á lásìkò táwọn agbófinró dojú ìjà kọ wọn. Ó ní àwọn èèyàn 9 míì náà tún fara pa yánnayànna. Lára àwọn tí wọ́n ṣèṣe gidi gan ni ọlọ́pàá 2 àti olùdíje fúnpò ìjọba ìbílẹ̀ kan. Bákan náà ni ẹgbẹ́ òṣèlú Movimento Construye tí í ṣe ẹgbẹ́ òṣèlú ọkùnrin olóògbé ọ̀hún ṣàlàyé pé àwọn agbébọn kan ni wọ́n wá da ìpolongo ìbò àwọn rú tí wọ́n sì tún kọlu iléeṣẹ́ ètò ìpolongo ààbò wọn tó wà nílùú Quito. Wọ́n ṣàlàyé síwájú sí i pé kí wọ́n wádìí ikú Villavicencio yìí. Wọ́n ní ikú rẹ̀ kò wá lásán, wọn kò sì gbọ́dọ̀ jẹ́ kí ó kú tú ẹ bẹ́ẹ̀ láì jẹ́ pé wọ́n fìyà jẹ àwọn tó wà nídìí ọ̀rọ̀ náà. Nínú ọ̀rọ̀ tiẹ̀, ààrẹ orílẹ̀-èdè náà Guillermo Lasso ní ìjọlójú àti ìjayà ńlá ní ọ̀rọ̀ ìṣekúpani Fernando Villavicencio jẹ́ sóun. Ó ní ìwà ọ̀daràn tó jẹ́ pé wọ́n pawọ́pọ̀ ṣe ni, bẹ́ẹ̀ ló ṣèlérí láti rí i dájú pé afurasí apààyàn náà jìyà tó tọ́ lábẹ́ òfin. Ó ní láti alẹ́ ọjọ́ Wẹ́sídẹ̀ẹ́ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé lòun ti ṣèpàdé pẹ̀lú àwọn ọ̀gá nílé iṣẹ́ ètò ààbò láti lè sọ̀rọ̀ lórí bí ìṣẹ̀lẹ̀ náà ṣe wáyé àti ohun tó kàn tí àwọn yóò ṣe. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.